àwọn olólùfẹ́ káyọ̀dé lẹ́kìtì ti wọ ẹgbẹ́ apc lọ sílé-ẹjọ́ bí wọ́n ṣe ní ọ̀gbẹ́ni káyọ̀dé òjó tó jẹ́ olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ èkìtì látinú ẹgbẹ́ òṣèlú all progressives congress kò kú ojú òṣùwọ̀n ti mú nǹkan míì lọ́wọ́ báyìí. fún ìdí eléyìí àwọn olólùfẹ́ ọkùnrin náà ti gba ilé-ẹjọ́ lọ. àwọn olólùfẹ́ rẹ̀ ọ̀hún ọ̀kọ́tọ̀ṣọ́ babatunde peters akọgun àbáyọ̀mí olúmídé fatai bello tèmítọ́pẹ́ babatola ayọ̀dèjì usman ayọ̀dèjì àti chief rọ́pò ige ni wọ́n lọ sílé-ẹjọ́ láti wá ojútùú sí ọ̀rọ̀ náà. wọ́n ní kò sí òótọ́ kankan níbẹ̀ pé káyọ̀dé fìdí rẹmi o. wọ́n ní ṣe ni ẹgbẹ́ òṣèlú apc fẹ́ ṣe tinú wọn tí wọ́n sì fẹ́ fa gómìnà oyèbánjí kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà fún sáà kejì ní tipátipá. wọ́n sọ síwájú pé ìdìbò abẹ́lé wọn ni wọ́n fẹ́nu kò pé yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún yìí ṣùgbọ́n táwọn aṣáájú ẹgbẹ́ ṣe màgòmágó. wọ́n ní lẹ́yìn tí wọ́n sọ pé ọkùnrin náà kò kún ojú òṣùwọ̀n ní ọ̀nàrẹ́bù ọmọláyọ̀ olúrẹ̀mí tí wọ́n fi sílẹ̀ kéde pé òun kò dúpọ̀ mọ́ eléyìí tó ń ṣàpẹẹrẹ pé àjọmọ̀ gbogbo wọn ni nǹkan tó ń ṣẹlẹ̀. àwọn èèyàn fẹ̀sùn kàn pé ṣe ni àwọn aṣáájú ẹgbẹ́ náà ń wá gbogbo ọ̀nà láti dàbàrú ètò ìdìbò ìpínlẹ̀ èkìtì.